ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn àrò. ẹran ó kú, ọmọ èèyàn yè, àjọ wálé. Ọdẹ ni yín sà. Ọdẹ ni mí. Ta lọ̀gá yín? Ọ̀gá mi tó kọ́ mi níṣẹ́ ọdẹ, ìyá bàbá màmá tó bí mi lọ́mọ ni. Ọ̀dọ̀ wọn lẹ gbé ni? Bẹ́ẹ̀ni. Ọ̀dọ̀ wọn lẹ gbé dàgbà? Bẹ́ẹ̀ni. Ta ló gbébọn fún yín, sáwọn náà ni? Àwọn ni wọ́n, ọwọ́ wọn mo ti kọ́ ìbọn. Àmẹ́ni tó ra èmi tó fún mi níbọn tó lè sọ pé òun lòun fún mi níbọn, ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ yín? Bẹ́ẹ̀ni. Ló fún yín níbọn? Nítorí wípé mo jẹ́ nìkan tó jẹ́ ọdẹ alájá. Èmi máa ń rúgbẹ̀ ni. So tí mo sì lájá tó mú. Àmọ́ tó wú ọ̀rẹ́ mi lórí tó fi ra ìbọn fún mi ni wípé ta bá dẹ̀gbẹ́, mo jẹ́ nìkan tí mo ń bá ẹran lẹ̀ bùbà. Níbi tó bá sùn sí. Ẹ sábà máa bá ẹran bí tó bá sùn sí. So ọ̀pọ̀ ọgbà àwọn ajá bí wọ́n bá lé tí wọ́n lọ, mọ́ rí èyí tí bá rí lẹ̀ tí bá wá pé ọdẹ nígbà ọdẹ ọba fi dé, àwọn ajá mi ó ti lé dìde. Ọ̀rẹ́ mi wá wò pé ọmọ yìí ọlẹ́bùn kìíní yìí dé, ṣé tí ń bá ra kìíní yìí fún ọ bó o ní sí àwọn bàbá ò ní sọ̀rọ̀ pé mi ni mo ra bọ́ fún ọ ipe bọ́yá ẹ̀ ní fẹ́ dẹjá mọ́ ó bá di pé ìbá ń fìbọn pẹ̀rẹ̀ mi ò ní síbẹ̀ ló fi ràbọ̀ fún mi. Nígbà ó sì ràbọ̀ náà fún mi jọ́ náà lọ, ó rà fún mi lápò 3. Àpò 3 owó? Bẹ́ẹ̀ ni. Gbàtọ̀ wá ràbọ̀ fún yín? Bẹ́ẹ̀ ni. Ẹran wo lẹ fi pa? Inú ẹran tí mo kọ́kọ́ fìbọn pa níjọ́ náà lọ́hùn, àwọn ajá mi náà wọ́n ń rọ́, Ọ̀yà ni. Ọ̀yà? Bẹ́ẹ̀ ni. Ọ̀yà ni mo fi yìn ní òkè Agogo lọ́nà Akínmọ́rin. Ibẹ̀ ládẹ, ibẹ̀ wọ́n kọ́ Dáúdù sí ní òní yìí. Lẹ bá wọ́n yà ńlẹ̀ lẹ̀? Mo ń rí ńlẹ̀ bí ọgọ́ sí. Láàrin oko? Láàrin oko. Nígbà àwọn ajá mi lè ọyọ́ já pápá. Tó bó ṣe ayọ́ já pápá, àwọn ajá ti jáde sí inú ẹ̀gẹ́, wọ́n wá kí wá ti kónú rẹ̀. Àmọ́ gbọ́ Ọlọ́run sì ṣetán tó gùn fẹ́ jálé ẹ̀ fún mi. Mo bá ńlẹ̀ bí ọgọ́ sí. Ọ̀yà táwọn wá rí, mo bá nawọ́. Gbọ́ Ọlọ́run sì ṣe, Ọlọ́run ni ó ṣe kòńgẹ́ rẹ̀. Nígbà mo wá délé, àwọn bàbá wá pè mí, wọ́n níbọn tí yín ọ̀tá wọn lọ́rùn. Mo ní bàbá kí ló dé? Ṣebí ẹran tí ń bá fi pa, àjọ jẹ́ ni bàbá nírọ́. Ẹ̀kọ́ rẹ̀ yé mi tó. Àwọn fẹ́ kí n dúró, kí àwọn ọkọ mi ní ìdánilẹ́kọ̀ọ́ dáadáa. Ǹjẹ́ tẹ́ran bá wà lọ́ọ̀kan bò mo ṣe mọ̀ tí màá ṣe ta tí òfin dé tàtàkù lọ bẹ́ni tó wà lódì kejì. Ìdí táwọn ò sì fi fẹ́ káwọn jẹ́ yí pé kí n mọ tàbọn nu. Nígbà wọn bá rí mi tí mò ń tàbọn nísìn, tọ́mọ ẹlòmíì náà bá gbébọn dé lọ́la tó yí pé òun ṣe kinní, táwọn ọ̀bẹ mi wí, táwọn èmi tí mo jẹ́ táwọn ọ̀bá mi wí, jáwọn lẹ́nu ọ̀rọ̀ àti bá tàwọn ti bí wí. Tàbá wá ti tìgbẹ́ dé báwọn, wọ́n wà mú mi lọ ibìkan. Ìgbà tó bá jẹ́ pé mo mọ̀ yí pé mo fẹ́ mọ tàbọn báwọn lóòótọ́, wọ́n wà fi agolo kalẹ̀. Ó ní ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni, wọ́n wá kọ́ mi lẹ́kọ̀ọ́ ní kíkún lórí rẹ̀. Bó ṣe jẹ́ nù. Nígbà tí ó wá di pé ẹ ti dọdẹ. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ti gba lẹ́sìn ni. Bẹ́ẹ̀ ni. Yá ti kọ́ yín dáadáa. Bẹ́ẹ̀ ni sà. Kí làwọn àrírí yín lóríṣiríṣi ìrìn àjò ọdẹ yín ládùúgbà tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn? Inú ìrírí tí mo rí, bàbá wa ni mo tẹ̀lé lọ ọ̀gbẹ́. A lọ ìyọ́lé mi àti wọn ni. Nígbà débi etí odò, bàbá tí wọ́n ń sọ àlégbà ọjọ́ ti pẹ́. Nítorí ijọ́ àkọ́kọ́ ta kọ́kọ́ rí igi ọ̀pẹ tó náà létí odò lọ́lọ́ dúró létí kíní rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdẹ wa ló yìnbọn sí ijọ́ àdẹ̀gbẹ́ lọ ta kó ajá lọ sí etí odò ńgbà. Nítorí ibẹ̀ jẹ́ bí etí dáàmù. Wọ́n yìnbọn sí àlégbà àwọn ààrẹ pánjọ́. Ìlọdẹ. Ẹ ṣeun. Ẹjọ́ àkọ́kọ́ ìbọn 3 wọ́n yìn sí ijọ́, ó bọ́ sódò. Ó bọ́ sínú odò ńlá àfẹ́rí pa. Àmọ́ lérò ọkàn wa ńgbà náà lọ ní pé ìbọn tó fi má lè gbà tó rí látòkè òun nǹkan ti ṣe. A lọ wò ńjọ́ kejì kí bóyá yóò ti jáde. Ààrí àwa dá lọ ìyọ́lé mi àti bàbá. Nígbà wa débi tí odò bá ṣe yọ lọ́ọ̀kan láti rí nígbà jẹ́ pé ẹran ńlá ni, ẹran Ọlọ́run fún ní ọlá ó jẹ́ kinní. Nígbò dé ibẹ̀ bàbá ní Dáúdà wọ́n ní sáà wọ́n ní wá wò ẹran yìí rè. Wọ́n sáàdì bẹ́ẹ̀ mọ́ lóòní lóòótọ́. Nígbà Ọlọ́run sì fẹ́ jáde fún. Òkè ló tún wà. Bẹ́ẹ̀ ni. Bàbá ọ̀wá tàbọn sí.
nígbà Ọlọ́run fẹ́ fi ẹran wọn fẹ́ fi sọ wọ́n lẹ́nu wàláhì lórí Ògún rọ́bà bàbá ta rọ́bà. bẹ́ẹ̀ ni táìmù gbàtà lè gbà ń gbójú ẹ̀yìn tí ń gbóhùn wa báyìí tó ṣe báyìí tí bàbá sọ rọ́bà lẹ̀ báyìí déédéé ibi gímú rẹ̀ báyìí ibẹ̀ ni rọ́bà ti lọ́ọ́ lù mọ́ bí ara gé ọ̀pẹ ọwọ́ á já imú mọ́ bí ara ọ̀pẹ ọwọ́ á rí wálá tó yíyí àbí gán débẹ̀rù bà mí mọ́ họ inú ara àwọn nǹkan tí mo kọ́kọ́ rí tó jẹ́ kàyéfì fún mi bẹ́ẹ̀ nù àwa gbẹ̀ràn yìí délé. Ṣé rọ́bà lè pa àlégbà? Rọ́bà lè pa. Rọ́bà. Bẹ́ẹ̀ ni. Katapọ́ọ̀tù. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ògún ló jálé ẹ̀ fún wọn. Wọ́n fẹ́ mú nǹkan kan jáde bẹ́ẹ̀ fún mi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ló fi ní kí n tẹ̀lé wọn lọ́jọ́ náà lọ. Tó a gbé ẹran èmi ò lè gbé. Àwọn wọn gbé. Nígbà wọn gbé sápò, nígbà fìdélé òjò ti sú. Ní tó ṣe mí kàyéfì bẹ́ẹ̀ rí o. Ìyàwó tó jẹ́ ìyàwó bàbá wa tí ń bẹ nú ilé lọ kọ́kọ́ sáré pàdé wa lẹ́nu ọ̀nà ó ní adúró ọyẹ ẹdú ẹ mọ́ bínú ilé yìí kẹ́ gbé kíní ìdé. Bẹ́ẹ̀ ni ó tẹ̀lé yín lóko. Ó tẹ̀lé wa lóko. Ara àwọn èèmọ̀ tó ṣe mí ń jọ ohun tí mo fi sọ yìí pé ọjọ́ ìjẹ́jọ́ tí mo rí ẹ̀ kọ́kọ́ lórí àlégbà yìí pé ọjẹ́ ẹran kan tó ní ọ̀hún. Nígbà bàbá ta dé ẹnu ọ̀nà wọ́n gbé ẹran yìí kalẹ̀ ẹni tó jẹ́ bàbá náà jáde ta wọ́n ní ẹ lè gbẹ́ràn yìí wọlé lóòótọ́ àjàlégbà yìí o mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi búra sí. Gbogbo wàhálà tẹ́ ṣe lórí ẹ̀ àjẹ́ aṣọ funfun ọ̀pá kan wọ́n lọ rà wọ́n wá ṣe ìtùtù rẹ̀ débi pé wọ́n sin àlégbà ni. Wọ́n sin bí a ṣe máa ń sin òkú. Ṣé èèyàn ni? Kì í ṣe èèyàn. Àlégbà ẹranko ni. Ṣé kìí ṣe ẹran ni? Ẹranko ni ẹran àlégbà tó lọ́rùn ni. Ẹ̀sùn. So nígbà wọ́n wá gbé ẹran yìí wọ́n wá sin bí wọ́n ṣe máa ń sin òkú. Nígbà táwọn ìwé bẹ̀ tán ìtìmọ́ bẹ̀rẹ̀ sí sá. Bí ṣe ń sá tìmọ́ bàbá ń ké nítorí pé bàbá ní gbogbo inú eegun ní dùn àwọn. Ìyàwó àwọn wá jáde wọ́n wá gbé odó tá a fi ń gúnyán wọ́n wá gbé tàwájú ẹnu ọ̀nà gangan báyìí. Ọwọ́ àgùn rí rẹ̀ ó gun odó tá a fi gún yàn àmọ́ wá gbé déta níwájú ìta lẹ́nu ọ̀nà báyìí ọwọ́ àgùn rí kíní. Ìyá ń lógun orí odó. Bẹ́ẹ̀ ni. Ẹran Ṣàngó lẹ pa. Bàbá wa mú sẹ́rẹ́ ní tí wọ́n sọ àwọn ọmọ mọ̀ wọ́n sàmì sẹ́rẹ́ wọn àmọ́ bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ara yàn ń sá bí bàbá ń pariwo pé jẹ́ nǹkan òde báyìí kí wọ́n fẹ́ fàyọ bẹ́ẹ̀ Ọlọ́run wá ṣe òjò dá. Èmi tí mo tẹ̀lé mọ ẹ̀rù tí ń bè mí pé ǹjẹ́ tó bá kò lórí bàbá sí ò ní bọ́ sórí tèmi ọmọ. Tó èmi lọ dúró lọ́dọ̀ bàbá wa àwọn sì ti dàgbàlagbà. Màmá wa ṣetán ó fún wọn ní nǹkan ó ní kí wọ́n lò bàbá lò. Bí bàbá bá sùn àlégbà ò sùn tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ ni. Bàbá ò wá ró oorun yẹn sùn mọ́. Bàbá wa pè mí pé tó ọmọ mi wá torí tí ń ṣẹlẹ̀ yìí tó bá rí àlégbà kìí ṣẹran tó lè pa ó báwọn ṣe wà yìí ìrònú ti bá wọn tílẹ̀ bá ti sú díẹ̀ báyìí nísìnyí ìrònú dé bá bàbá nù nítorí pé oorun tí wọ́n sùn ò ní jó oorun tó dáa àlégbà wọn ń rí débi pé bàbá ti rù wọn ò ró oorun yẹn sùn mọ́ débi pé ó ti fẹ́ yí sí nǹkan míì fún wọn àwọn látara ipe lọpẹ́lọpẹ́ ọdẹ àwọn tí wọ́n jọ ń ṣe papọ̀ tó bá ti dalẹ̀ wọ́n fi wọn tùràrí ẹni ó mú gbẹ́rẹ́ wá ẹni ó mú gbogbo ẹ̀ wá àmọ́ látara bí wọ́n ṣe ń fi tùràrí náà àwa náà ń súnmọ́ wọn àwọn fara gbà yìí pé tó bá kú ọwọ́ bọ̀ sórí ti aná wọ́n kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tí mo rí tó jẹ́ kàyéfì fún mi inú ẹran bó ṣe jẹ́ nù ó ní agbára o tó jẹ́ nǹkan tó wonderful mi níjọ́ ìrírí yín kan nù ìrírí mi nù ọyẹ nìṣó. ẹ̀ẹ̀kejì èmi àtọ̀rẹ́ mi náà lájọ dẹ̀gbẹ́ alẹ́ à ń pè ibìkan ní Abá Apá. Kí ló kọ rẹ yín náà? Akíìmù Ìpàpó. Àjọ mọ́ ń lọ gbé alẹ́ dáadáa odò kan bẹ́ ta bá ti ń lọ ọ̀nà awẹ́ńbẹ̀ ni ta bá ti kò ní òkè Unique àáfònà sódì kejì àlọ́ọ̀kan odò ń lọ pààlà Awẹ́ àti ọ̀nà oko Ọbámbì lọ láwọn láàrin odò kan wà bẹ tí wà ń sàn bẹ́ẹ̀ àmọ́ ń pẹja bẹ́ẹ̀ lálẹ́ ta bá lọ ọ̀gbẹ́ tàbí ta bá dẹ̀gbẹ́ lọ ta bá rẹ́ran pa àmọ́ ń darí síbi odò igi mọ́ngòrò kan bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀
tàbá sà ń lọ àwọn gbọ́ tí nǹkan máa ń kùn ní ogi nínú igi níbi igi gangan báyìí ibi igi mángòrò. bẹ́ẹ̀ ni tàbá tí a dé bẹ́ẹ̀ bá a ṣe lọ náà láti bọ̀ tó bá jẹ́ pé ibẹ̀ la bá kọ́kọ́ gbà tá a bá wọ̀ ọ̀gbẹ́ lọ ibi igi tàbá gbọ́ tí kinní ò dún bá a ṣe lọ ọ̀gbẹ́ ní láti bọ̀ àní ríran àwa sọ fáwọn bàbá ńlé wọ́n wá ní ìtọ́sẹ̀ ní pé bẹ́ẹ̀ ṣe lọ yìí níṣẹ́ ẹ má wàá tọ́ bí igi mọ́ ẹ wá gbàbọ̀ míì lọ àwa gbàbọ̀ míì lọ nígbà dénú gbóhùn gbogbo bí a máa ń tọ̀ta eré ran àwa pa ẹran pẹran àwa padà wálé àṣàlàyé fáwọn bàbá pé ọgbọ́n tẹ kọ́ wa kí ni ìtumọ̀ tẹ fi ní àmọ́ gbà bí táwọn gbà mọ́ wọ́n ní kò yé wa ni àlùjànnú tí ń bẹ́nu igi gbogbo ìgbà kò sírù tá a lè ṣàṣàrà tí ìbá ṣe pé bá a ní nǹkan tó lé àlùjànnú kúrò ń bẹ a ní pẹran bàbá ti lọ náà láti padà ó tún jẹ́ nǹkan kàyéfì fún mi lẹ́lẹ́ẹ̀kejì yìí pé a jẹ́ yí pé iṣẹ́ ọdẹ ṣíṣe ń tọ́ lágbára báyìí ni làwọn méèké là ń wọ̀ láti sìn. táyé ẹ ti wá lé àlùjànnú kó nu igi igi tó wà ń bẹ nísìnyí. nísìnyí báyìí igi yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dùn ní àárọ̀ yìí o. ẹni tí máa ń kún nǹkan. tó bá tún dọ̀la béèyàn bá fẹ́ járọ̀ èmi ò mú wọn dédìí rẹ̀ báyìí. odò ó sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ń sì bẹ́ẹ̀ dùn ní àárọ̀ yìí bó ṣe jẹ́nu. kò lè jáde sí yín. kò jáde sí wa àmọ́ tá a bá ti débẹ̀ báyìí ẹ mọ̀ gbọ́ tí ọmọ ẹyọ kan ní kọ́kọ́ máa ń ṣe àmọ́ ń gbọ̀jà ó dá àwọn méjì níbi igi mọ́ngòrò ni létí odò báyìí náà ní sì bẹ́ẹ̀ dùn ní àárọ̀ yìí tí mò ń sọ̀rọ̀ yìí. mo ń gbọ́ yín. so èyí ò tó jẹ́ nǹkan ìrírí tí mo rí tó tún jẹ́ kàyéfì fún mi èyí tó tún dàbí rẹ̀ adẹ̀gbẹ́ lọ náà ni ìṣó ló jẹ́ nǹkan tó tún bà mí lẹ́rù ló jẹ́ mọ̀ pé inú ẹran tó ya ẹran ọ̀hún nìṣó náà wà. red antelope. bẹ́ẹ̀ ni a lọ gbẹ́ rìsáàfù lálọ èmi bùrádébọ̀ tí ń ṣe àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ ni ìlàjọ lọ gbẹ́hùn àtàwọn ẹ̀dí a lọ bá wọn ní ahoro dáadáa. ahoro dáadáa. bẹ́ẹ̀ ni ibi tá a lọ nu àwa gùn kàn sókè òwe lọ nígbà débẹ̀ àti pẹ́ràn gan nítorí wá ṣèmi lè mọ̀ bí èso tí mò ń sọ ni wípé ibi òkìtì báyìí ibẹ̀ lèso ti jáde ibi òkìtì ògùdù báyìí ní igbó nǹkan rọra yé ka báyìí ní àmọ́ tẹ bá kò sí pé kinní yẹn kan gbangba báyìí ló ti jáde sí mi tí mo rí gangan báyìí fúnra rà mí. ṣéjú yín ló fi jáde nínú òkìtì yẹn. bẹ́ẹ̀ ni àwa délé mo ṣàlàyé àwọn ẹlẹ́rìí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ pa. àárí pa àwọn tó jẹ́lẹ́rìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣekún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bùrádébọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtúnpá àwọn kan ní ẹ̀bẹ̀dí àwọn rìwáyà àti bẹ́ẹ̀ lọ́jà ti ṣe chájà bátírì chájà gbogbo àwọn tàjọ lọ́jọ́ náà lọ́wọ́ ni. odò kan wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ odò làwọn pọ́n mu tá a bá ti débi odò yìí wọn ò gbà wá láyè pé ká fi odò wẹ̀. Bó láti á lọ ọ̀gbẹ́ táàdé tá à ní wẹ̀. ṣé kò sómi mi ń bò mí. kò sómi mi mọ̀ òun nìkan náà lómi ti bẹ́ẹ̀ ẹ lè máa wẹ̀ níbi láre tí àpáta báyìí ni ó yẹ ká pọ́n ká lọ fi wẹ̀. tẹ́ bá pọ́n wálé bà ẹ lè. a lè fi wẹ̀. wọ́n lè wọ̀ ni. àwa wá fẹ́ jáde ìrọ̀hùn èmi àtàtìkún kan náà ni àwa gbéra wa lódò àlejò lódò àálọ̀ pọ̀n mi wá àti kẹran délé wọ́n ti ń dáná lọ́wọ́ nígbà wá débi àpáta àwa pọ̀n mi àwa gbẹ́gbẹ́ ká fi wẹ̀ mo fi Ọlọ́run bá mo fi ògùn lákàyè mo fi búra sí omi ń gbẹ ni. omi yẹn gbẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín omi ń gbẹ ni àárí omi mi pọn mọ́ ní ọjọ́ nígbà òdìjọ́ kejì ló tó ṣẹ̀ṣẹ̀ tó sun níwọ̀n bàtà tó rí lò wọ́n wá sọ̀rọ̀ sí wa yìí pé àwọn òwò lọ́lọ́ pọn mi lálẹ́ àná àwa aláwa ni wọ́n ní aláìdá ni ẹ ti wẹ̀. ẹ ti wẹ̀. èyí ò tún jẹ́ nǹkan tí mo tún witness tó tún jẹ́ nǹkan èèmọ̀ fún mi ìpèsè jẹ́ odò kan tó ń bẹ tó jẹ́ pé àtún lè pọn wẹ̀ tó jẹ́ pé yóò tó jẹ́ pé yóò gbẹ ọtẹrìbò. èyí ò tó rí báwọn ẹ̀yìn ọ̀rẹ́yìn àtúndẹ̀gbẹ́ lọ lálẹ́ ló fi jẹ́ pé ṣe rí
ẹran fífi oògùn pa ohun tó lágbára ni. Ọ̀rẹ́ wa gangan ni, kì í ṣe pé bóyá alàgàtà sí mi àjọ dẹná lọ náà ni. Ó jẹ́ nìkan tí ọmọ oògùn ẹran pípa gan. Ọmọ pa oògùn ẹran pípa. Bẹ́ẹ̀ ni, tí wọ́n bá ní gàlà 10 ní bẹnu igbó yìí, mo wà sọ yìí pé yóò pa 9 rẹ̀. Tí ó bá rí pẹ́sẹ̀ rẹ̀ kọjá ń bẹ̀ lókù. Ẹ sì mọ̀ dáadáa. Bẹ́ẹ̀ ni, ń bẹ o. Mo sì lè fojú kàn. Lágbára Ọlọ́run. Mo gbọ́ yín. Ó yẹ pé bí 10 bá bẹ́ẹ̀ yóò pa 9. Mo gbọ́ yín. Tó kí ni àwọn àṣẹlẹ̀ ẹjọ́ náà ni pé àwa dẹ̀gbẹ́ lọ. Mo fi oògùn láká ayé, mo fi ṣẹlẹ́rì níbi tí ehoro ti dìde. Níbi ilẹ̀ báyìí ni, ìṣebílẹ̀ là ń wò bó ṣe rí. Ọkàn rọ̀ sí ilẹ̀ kan mi báyìí, ọkàn rà sí báyìí ni. Ibẹ̀ ni ehoro ti dìde o. Èmi délé mo lọ béèrè lọ́wọ́ àwọn bàbá wa ní pé ẹ dákun ẹ̀yin bàbá, ṣé lẹ́ẹ̀lẹ́ ni ehoro ti ń jáde ní àbí bo ni ehoro ti ń wá? Àwọn bàbá ní ilẹ̀ ẹlẹ́bò tí èyí ṣe yí pé bọ́yá ìyá rẹ̀ ló bí. Wọ́n ló tojú sáwọn yìí pé ká ṣọ́ra fún eléyìí ká má bàa dẹ̀gbẹ́ mọ́. Tí èèyàn bá ti ń wá nǹkan tí ò yẹ ọ wá, yóò rí ọ̀pọ̀lọpọ̀ ríkúrì tí ò yẹ kó rí. Ṣé ẹ pé orun? Kò pa o. Òun gangan alára fúnra rẹ̀, ó bò náà lẹ́rù. Ó bọ òun gangan lẹ́rù pé bóun ṣe ń pẹran tó òun ò rírú èèmọ̀ eléyìí rí. Tàfi wálé ńjọ́ àpẹ ehoro kankan, ààrẹ nípa àfi wálé padà lálẹ́ ẹjọ́ èmi àti ẹ̀. Ṣé dọ́là ó sì ń pa gàlà náà? Ń pa. Kò sí sẹ́ni kankan. Òfin nìyàn kan. Kì í ṣe nìkan kan. Ọlágbára o. Ó ń gbọ́ yín. So èyí tí mo rí ní orí rẹ̀ nu. Ọlágbára o. Ọ̀kan tí mo kàn tún fẹ́ sọ, eléyìí ò ṣe yí pé bóyá nǹkan tó le ajá àtàwọn ọlọ́pàá ni. Nígbẹ́ náà la sì ti já ìjà yẹn. Ìgbẹ́? Bẹ́ẹ̀ ni. Àtọ́lọ́pàá ń dẹ̀gbẹ́ ni. Wọn ò dẹ̀gbẹ́, ẹ ṣeun. Ní tó fàjà wa pọ̀. Ọ̀dọ̀ bàbá tó jẹ́ bàbá màmá mi, ó fi mí sẹ́nu ìkọ́ṣẹ́. Wọ́n bá ṣe gíláàsì alumílíọ̀nù ni mo ṣe. Àmọ́ mo jẹ́ nìkan tó jẹ́ pé láìkì gbẹ́. Tó jẹ́ pé tá bá lọ skul gan, ń ti béèrè lọ́wọ́ àwọn èèyàn mẹ̀wàá mi lẹ́yìn pé ọ̀nà ibo wọn là ń lọ o, kí n fi lè lọ bá wọn. Ní bá ti pàtẹ́ńdàsì tán ní skul báyìí mọ̀ ń sá bọ̀ wá ta ni. Ìgbẹ́yà. Ọjọ́ ìṣeré mo kó ajá Haúsá, à ń pe bàbá kan ní bàbá Musa olówó námọ́ ní Jábàtà. Bàbá wọn ti kú báyìí. A tún ń pe àwọn kan ní bàbá Musa olójúlé. À ń pe àwọn kan ní bàbá Jayé ọba. Àwọn bàbá wa tí wọ́n ń kó wa lọ ọ̀gbẹ́nu. Àlájì Ajénifújà àpáàrà làwọn wà. Gbogbo a tún pe nìkan ní Múdà Abégúndé. Ibẹ̀ ní Òòṣà. Gbogbo wọn báwọn bàbá wa ni wọ́n jẹ́. Ọjọ́ Sunday odò là máa ń dẹjù. Tó bá jẹ́ ọjọ́ yòókù tá mọ̀ pa fẹ́ ṣeré ìdárayá láàrin ara àwọn ọ̀dọ́, a máa ń lọ ọ̀dàn láti lè ríbi sáré lẹ́yìn kọ̀lọ̀kọ̀lọ̀ ìṣó àbẹ́tú. A máa ń kó àwọn ọ̀dọ́ ara wa là máa ń lọ ní ọjọ́ yòókù bá. Ọjọ́ wa jẹ́jọ́ Sunday, ẹnìkan wá bẹ̀ mí ṣe gíláàsì ojú wíńdò mélòó kan mo wá ń ṣe lọ́wọ́. Àwọn bàbá ti wá lọ sígbẹ̀. Wọ́n wá ní tí n bá ti parí iṣẹ́ wọn kí n wá bá wọn lọ́hùn. Tí n bá lo ajá mi ò ní ṣiṣẹ́. Wọ́n wá ní wá bá wọn, mo wá lọ bá wọn nígbẹ̀. Àṣé mi ṣe ń sọ̀kalẹ̀ lórí máńsìn. Àwọn ajá mi ti gbúrò mi gbà wọ́n ní Àlàmú ló dé òun. Ẹ̀gbọ́n mi wí bá wọn. Wọ́n ṣe wí bá báyìí, mo bá dìde lẹ̀. Mo ní àmọ́ ń bọ̀ wá mo fẹ́ ra tí màá jẹ. Àwọn ajá mi fóònù wá bá mi, fóònù títí lọ́ba Adéyẹmí. Nígbà wọn fóònù wá bá mi, mo wọnú ilé géètì láti ra búrẹ́dì lọ́dọ̀ ìyá tí ń ta búrẹ́dì. Àṣẹ́nìkan bẹ́ẹ̀ tó jẹ́ sáàsì tí ń sin ehoro. Ehoro. Ọjọ́ òun jáde lọ, ó sí àwọn ehoro lẹ́nu ọgbà. Nígbò sí ehoro lẹ́nu ọgbà. Bájẹ̀ mi ṣe dé, ẹran táwọn wá lọ rèé, ó gbé kení, èkejì náà gbé kejì. Èmi ra búrẹ́dì yẹn mọ̀ yí pé àwọn ajá ti wọlé.
yíyípo tí mo yíjúpo báyìí mo dẹnu ọ̀nà mo bẹ́ ehoro lẹ́nu ajá mi ehoro rèé mo gbà kéní mo ì tí ì pa mọ́sà ń gbé bọ̀ wá bá mi níbi búrẹ́dì. Èkejì fẹ́rí wọ́n sàṣàrí mo gba ehoro. Èkejì tí ń gbà báyìí sáàsì wọlé dé ni ó ní kí ló wá ṣe mo ní mo ara ń jẹ ni ajá rẹ ti pé ehoro mo ní ajá mi ọ̀pá mo sàṣàrí mo gbé ehoro mo fi lé lọ́wọ́. Àṣé wíwọlé tó wọlé lọ́lọ́ pa àwọn yòókù rẹ̀ nígbò pa àwọn yòókù rẹ̀ wọ́n dé ó ní kí wọ́n wá rescue òun pé àwọn amúrọ̀bà wọ́n ti wá ká òun mọ́lé. Amúrọ̀bà bò nígbà táwọn náà dé wọn ò ṣe méní wọn ò ṣe méjì wọn ò gbọ́rọ̀ lẹ́nu ẹnì kankan láàrin wa wọ́n bẹ̀rẹ̀ sí ta àwọn ajá wa mọ́. Wọ́n ta àwọn ajá wọ́n ta àwọn ajá wa mọ́. Níjọ́ náà lọ́hùn èmi bàbá Lámídì bàbá Jayé à ń pe bàbá kan ní bàbá Isiaka nílé Àjànà gbogbo àwa tá lọ ọ̀gbẹ́jọ́ náà a jẹ́ 18. Nígbà wọn sáàsì dé ọ̀pọ̀lọpọ̀ wọn ti họ lọ. Nígbà wọn bẹ̀rẹ̀ sí tàwọn ajá wa ń bọ̀ wọ́n wá rí pájó òkú wọ́n wá jẹ́ ìmọ̀ fáwọn náà wọ́n wá dàbọ̀ wọn dó. Lójú ẹsẹ̀ lè kìkì kàn délé ní jàbàtà yí pé ẹ̀yin tẹ́ ń bẹ ń lé ẹ̀ lọ́wọ́ pé àwọn ọmọ yín tí wọ́n bẹ kí ni wọ́n bá wọn sáàsì já o. Ngbọ̀ya ọ̀dà wa ìgbà náà sì rí twice sọ́lá àwọn ọmọ bẹ ní mọ́nítọ́ ní wọ́n bẹ ń sáàsì tọ́jọ́ ọ̀gá wọn ní dọ́bà ń bì wọ́n sá yẹ̀yàn wá bá wa ń bẹ̀. Nígbà wọn yẹ̀yàn wá bá wa wọ́n ní kí ló dé èmi ò tí tẹ̀lé wọn lọ́ngbà àmọ́ ẹni ìyẹn gangan tó jẹ́ ẹni tó lè horo ọdíà ni ọdíà ní ló kọ sáàsì yẹn. Bá a ṣe á débẹ̀ ó ní ẹni tó májá wá ò tí ì débí bàbá Jayé wá gbé mi sínú ọkọ̀ wọ́n wá ní ọyá jáde sars office àwa dọ̀hún. Nígbà dọ̀hún abọ́gà wọn Sọlá tẹ́rẹ́ báyìí ni wọ́n jókòó lórí àga wájú ìta. Ọba ní kí ló dé bí mo ṣe sọ̀kalẹ̀ nínú mọ́tò ní wọ́n ní ònìyàn ọmọ bọ̀bọ̀ Fúlàní yẹn nìyẹn pé òun ni ó mú ajá wọnú ilé tó wá pé ru àwọn sókú ni Fúlàní lẹ́yìn ni Yorùbá ni mí. Àmọ́ ní ọjọ́ yẹn wọ́n ní fèsì mi pé Fúlàní ni mo jọ. So ní kúkúrú aṣájọ sọ̀rọ̀ Sọlá sáàsì wá béèrè lọ́wọ́ mi pé bó ni fine boy kí ló ṣẹlẹ̀ mo kálàyé mo sọ fún wọn wọ́n ní sókú ni mo ní kò kú wọ́n ní kí wá ló ṣẹlẹ̀ báyìí mo ní bí wọ́n ṣe dé wọ́n bẹ̀rẹ̀ sí tàbọn sí wa ni mo ní tó wá níyà mí lẹ́nu bẹ̀ ni pé ìjọ ṣe é gbọ́ kọjá pé ọdẹ àti agbófinró wọn ń jà ìjọ gúlẹ̀tọ̀ mo ní wọn ò béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa wọ́n wá ní ká mọ́ ọ lọ gbogbo ọmọ wa tí wọ́n kó padà fún wa ń jọ wọn ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tó bà mí nínú jẹ́ yí pé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ká àsúnmì pa àwọn ọmọ skul bá ń bẹ skul nítorí inú skul Ọba Adéyẹmí yẹn gangan ni wọ́ọ̀ yẹn ti ṣẹlẹ̀ ń jọ bóò ni ọba ṣe rí ìyàwó Àlájì Ọ̀pá dá sọ́rọ̀ yìí Àlájì Ọ̀pá sìn kan náà wọ́n dá sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n wá kó ìbọn wá fún àwọn ní ká mọ́ lọ àwa dọ̀hún padà nígbà dé ibi tá a ti fẹ́ dẹ̀gbẹ́ padà àwa ta ríra wa náà àwa 18 àwa 8 péré la ríra wa. Kálukú ti fọ́n tàgbé kálukú ti họ lọ. Àwa dẹ̀gbẹ́ ń jọ̀hún wọ́n wá pa àlégbà ńlá kan jọ̀hún ẹ̀rù Ọlọ́run bá ba èmi gangan lára ọ̀ní mú pé a sì pa ọ̀yà ńjọ́ náà àwa ya ọ́fíìsì àwọn SARS lọ padà rànlẹ́ ẹjọ́ tá a bọ̀ àwa lọ fún wọn lẹ́ran àwa ń bọ̀ wálé padà. Bàbá Jayé wá ń ṣàlàyé lọ́jọ́ náà lọ́hùn pé irú ọmọ ọkùnrin tó ṣe dáadáa pẹ̀lú wa yìí kò ní dá ká pẹran báyìí ká mọ́ lọ fún lẹ́ran àwa gbọ́ ọ́fíìsì wọn lọ ọ́fíìsì àwọn SARS lọ́dọ̀ nígbà wá dọ́dọ̀ wọn àwa wo ìtàn bàbá ọ̀yà tó tóbi àwa fún inú rẹ̀ wá dùn wọ́n wá fún wa nọ́mbà ó ní wọn gba àgbàkigbà tá a bá ti rí nǹkan ìpèníjà lórí àwọn ọdẹ tó bá jẹ́ pé ó fẹ́ ju ìrírí wa lọ ká pe àwọn ipa táwọn náà bá ní táwọn lè sí fún wa lórí rẹ̀ àwọn rẹ́dì fún wa. Ẹ̀rí pọ̀ dáa báwọn. So ó tún jẹ́ oore ọ̀fẹ́ tí mo tún rí lórí eléyìí ònù. Ọlágbára o. Bẹ́ẹ̀ ni sà. Ọlágbára o. Bẹ́ẹ̀ ni sà. Ọjọ́ wo ló bá yín nínú jẹ́ jù? Ọjọ́ tó bà mí nínú jẹ́ jù ni ọjọ́ tí
ìyàwó mi wà nínú oyún nígbà ó wà nínú oyún wọ́n lọ ọ̀gbẹ́ àwa dé ó wá ń ṣàlàyé fún mi pé kò sí nǹkan tá jẹ nílé èmi ló sì lówó lọ́wọ́ jọ wọ́n wá ní ṣe ìnítajá kan náà àwọn ajá mi mo ní ṣe ìníta náà àwọn ajá mi. pẹ́pẹ́ yìí ọdẹ alájà máa ń ronú débi ajá ni. Ó rí bẹ́ẹ̀ ṣe rí tó dé wí bẹ́ẹ̀ ni pé adẹ̀gbẹ́ lọ́sàn nígbà adẹ̀gbẹ́ lójúmọmọ àpẹran lọ́jọ́ òun àpẹran nígbà máa fi kó lé wọ́n wá ń ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi nígbà jẹ́ pé ìgbẹ́ tà mọ́ ń lọ ìgbẹ́ olóhùn pa ni ní tí kálukú bá pa ni yóò kó wọ́n wá ń ṣàlàyé pé tí n bá ń lọlé kíyàwó mi ó so kíní ewu aṣọ ọmọ bá jẹ́ ìdíwọ́ fún mi ó ṣe fún mi wọ́n lọ ọ̀gbẹ́ ìpẹran káwọn ajá mi ṣe pẹran wọn ọ̀pá dé nígbà máa dé máa ní kí láàjẹ ó ní òsì ń tàjẹ kò sí ẹ̀kan ó ní òsì àtàjà kan náà àwọn ajá mi tó bá jẹ́ pé náà ni irú ọkàn mi bá ní ká ṣe kí n já sí mo wá tajà hàn àwa fi ránjẹ sínú ilé nígbà mo tajà ta fi owó ránjẹ nílé ó wá ń jẹ́ ìbànújẹ́ fún mi pé nǹkan tí mo fi ń ṣe wàhálà ti ń pawó fún mi nínú mo tó wá tà látòrí pé kí n lè bá rí oúnjẹ tí ń jẹ lónìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi. ọba yìí nínú jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀dà ẹ̀kọ́ wa ní àwọn àjò bíi méjì kan ọ̀dà yín lójú nínú gbogbo àjò tẹ́ ẹ mọ̀ káwọn tí ń gbọ́ yín yẹn kí wọ́n fi ṣe fàjẹ́. nínú àjò tí Ọlọ́run ní ká bá lọ́wọ́ àwọn bàbá wa Ọlọ́run sì ní kó máa jẹ́ tí wọ́n sì fi pamọ́ fún wa wọ́n ní ká lọ di igi àkókò. Igi àkókò. bẹ́ẹ̀ ni ọ̀nà mẹ́ta la wá ìdí àkókò yẹn sí. tá a bá já ewé ọ̀kan á pe gbò rẹ̀ á pa èpo rẹ̀ tá a bá ti wá pa èpo rẹ̀ a ó wá mépo pupa á fi ràbí àti pa èpo ara rẹ̀ bá a ṣe ṣe tàkọ́kọ́ á sì bẹ́ẹ̀ fi kejì náà bẹ́ẹ̀ á sì bẹ́ẹ̀ fẹ́lẹ̀ kẹta náà àbá ṣe bá ń tán ẹ wàá mú èpo ọ̀bọ̀ ẹ fi lórí tàkọ́kọ́ ẹ fi lórí ẹ̀kejì ẹ fi lórí ẹ̀kẹta ẹ wàá mú ọmọ ata àjọsí ẹyọ kọ̀ọ̀kan ẹ fi lé wọn lórí lọ báyìí ẹ wàá gún tàbá wàá gún tán ọ̀tọ̀ọ̀tọ̀ láàgùn wọn o tàbá ti gún wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ wàá lọ ra ẹ̀kọ àmọ́ bá ṣe gún tán wàá ti kó mọ́ṣẹ́ o ẹ ti kó mọ́ṣẹ́ ẹ fi kankan mẹ́ta sórí rẹ̀ kọ̀ọ̀kan sórí kọ̀ọ̀kan mo ń gbọ́ yín. ẹ wàá lọ ra ẹ̀kọ lẹ́wàá wá epo pupa ẹ wàá fi fọ́ tí ó ṣe mùdùmùdù dáadáa ẹ wàá fi ra orí yín. a fi fọ́ tàbá fọ́ ẹ̀kọ tán ẹ̀kọ láwàá fi ra gbogbo orí wa orí nìkan ni o. ẹ̀kọ láà fi ra gbogbo orí. bó ṣe rí nù a wà mú kàǹkà àkọ́kọ́ a fi wẹ̀ orí a sọ bẹ́ẹ̀ a mú kejì a fi wẹ̀ orí wa a sọ bẹ́ẹ̀ a mú kẹta a fi wẹ̀ orí wa a sọ lẹ́bẹ̀ẹ́. lórí ajúlẹ̀ bí ìdúró kankan ọṣẹ yóò jẹ́ ìwẹ̀ kọ̀ọ̀kan. ìwẹ̀ kọ̀ọ̀kan. ẹni tó kọ̀ bá kúlẹ̀ inú kíní kò wúlò mọ́ bá ẹ fi lẹ́ẹ̀bẹ̀ bá ní. eléyìí ohun tí ìdíwọ́ bá máa ń bẹ fún yàn. àtúwọ̀. téèyàn ò rí jẹ kankan lèèyàn máa ń fi ọ̀nà ọ̀la. eléyìí ohun agbára Ọlọ́run. agbára Ọlọ́run. ẹ fún wa nìkan sí. ọ̀kan tí mo tún lè sọ fún wa ni pé tó bá jẹ́ pé tí wọ́n forí kó jàǹkáwọ̀. bẹ́ẹ̀ni. èkó asínrín odidi kan tí ò jáǹbì kankan láwà. ẹ wà lọ bí jàǹkáwọ̀ bá pọ̀ sí dáadáa ẹ fi yí a fi asínrín kó jàǹkáwọ̀ tí ó yí pápátá tẹ̀ lérí ń ta mọ́ pẹ́ẹ́pẹ́ ẹ wà mú dídí àtàrí kan ẹ wà sọ sínú rẹ̀. nínú agbada ẹ̀kọ́ mímu ni abájó tán àwọn máa fi fọ́ ẹ̀kọ́ tútù wọn òjò bá náà lọ. ẹni dáàmú.